mi aláyọ̀ ẹ̀yin tèmi alálùbáríkà ṣàlàfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n báyìí tó ṣe wà lẹ́nu yes alhamdulilayi rabbil alamin. Mo mọ̀ pé ẹ gbádùn title tí mo fi ṣe title yìí, mo ti ṣe rí update lélẹ̀, mo mọ̀ pé ẹ gbádùn ẹ̀ update bá a ṣe ń fi orógbó dó obìnrin wa pẹ́, mo mọ̀ pé ẹ gbádùn update yẹn. Ní abẹ́ fídíò yẹn, like àwọn èèyàn testify, somebody said very effective and cheap method fún àti ṣe obìnrin ẹ̀. Yes, ó ṣiṣẹ́ fún ni, ó ṣiṣẹ́ fọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ yẹn náà. Bákan náà wọn kò ṣiṣẹ́ fún àwọn ẹlòmíì tí wọ́n ní láti pè wá. Mo dẹ̀ ti sọ fún yín àwọn yẹn ní 1 or 2 issues ni. Yes, update bá ṣe ń fi orógbó dó obìnrin wa pẹ́. Mo ti sọ fún yín pé orógbó kò dákẹ́ mọ́ jẹ́ jù o. Èèyàn kan sọ fún mi, ó ní tóun bá jẹ tán ara máa gbọ̀n pẹ̀lẹ́ bí. Yes, nítorí pé kí ni a day before ìwọ ò jẹun gidi, ó wá jí ó bẹ̀rẹ̀ sí ní jẹ orógbó, ó jẹ orógbó, orógbó yẹn tó bá ti jẹ tán tátẹ́gùn fẹ́ sí ẹ lẹ́nu, ara rẹ máa gbọ̀n ni, ó máa ṣe hàwhàwhàwhàw. Bó bá careful gan o lè ṣubú nítorí at the end of the day ó ti tín ẹ̀jẹ̀ rẹ. So ẹ ní láti ṣe kí ni láti máa wà careful nípa bá a ṣe ń jẹ orógbó. Tí wọ́n bá ń jẹ orógbó ní láti máa jẹun dáadáa náà. Kì í ṣe pé kò kàn máa jẹ orógbó lásán, wà ó ní láti máa jẹun dáadáa. Dẹ̀mí ìwà ẹ má jẹ jù. Ẹ lọ wo fídíò yẹn alákọ̀ọ́kọ́ yẹn tí mo ṣe explain bó bá jẹ orógbó jù bí a ṣe ń fi orógbó yìí ṣe oògùn ulcer in some part. Bákan náà ó lè cause ní ulcer. Bá a ṣe ń fi orógbó yìí tá a ti fi ń treat a kind wound. Bákan náà orógbó yìí ó lè jẹ́ kí ó lè fà á kí wound yẹn kó má clot, ó máa ń tì ní blood. Bá a ṣe ń fi orógbó yìí tá a fi ń lower diabetes, high glucose. Bákan náà tó bá pọ̀ jù ó lè high glucose. Like seriously ìwọ̀ntúnwọ̀nsì. Ìwọ fẹ́ jẹ orógbó nsìn, má jẹ orógbó lálẹ́ late at night, má jẹ orógbó lálẹ́ ò ní rórun sùn, ó ní hypertension, ó need láti máa sunrun alẹ́, àmọ́ wọ́n lọ ń jẹ orógbó ní sometime 5 o'clock, ò ní rórun sùn. Gbogbo ẹ̀ máa dàrú papọ̀ ni. Yes, ẹni tèmi mi ò fẹ́ pẹ́ lórí fídíò yìí at all. Ẹ ṣe níwọ̀ntúnwọ̀nsì. Tó bá lọ pé ó lára láti máa jẹ orógbó, ṣó yẹ ọyọ kan èdè nǹkan, ọyọ kan èdè tó bá yẹ kó ń ṣiṣẹ́ fún ẹ, má jẹ lájẹjù. Ẹ̀yin kan máa jẹ orógbó 10, ara rẹ máa gbọ̀n, tó bá dọjọ́ alẹ́ ò ní rí ṣe mọ́, bó ṣe máa gbọ̀n lélẹ̀. Parkinson disease ni wọ́n pè wọ́n ní mọ̀ pé orógbó tó ti jẹ jù ni. Yes, updates. Ṣé ẹ rí fún ẹ̀yin tẹ́ sọ pé kò ṣiṣẹ́ fún yín yẹn, pé kò ṣiṣẹ́ fún yín, mo ti ní kẹ́ tọ́jú ara yín. Ẹ tọ́jú ara yín maybe 1 or 2 things. Ṣé ẹ wá rí ewé yìí ẹ wò dáadáa, ẹ wo ewé dáadáa, ẹ wò dáadáa. Come and help me wash this thing. Come. Hurry up. You wash it after you okay, jẹ́ sọ ní Yorùbá. Wàá fọ̀, wàá kọ́kọ́ ṣàn nù, wàá wá bomi, wàá wá fi iyọ̀ díẹ̀ sí, wàá wá fọ̀, wàá tún wá fọ̀ again, making 3 times. The middle one you put small salt inside the water, you now wash it small. You understand? I want you to wash the down. It's the down I want to use. Yes, ìsàlẹ̀ ewé yẹn, ṣé ti rí ewé yẹn? Ìsàlẹ̀ rẹ̀ la fẹ́ lò dáadáa. Ẹ má gbàgbé nínú fídíò yẹn mo sọ̀rọ̀ nípa àtàrẹ. Kìí ṣe àtàrẹ odidi o. Ìwọ tó bá jẹ àtàrẹ odidi nìkan yóò mọ̀ gbóná, orí gan lè mọ̀ fọ́ ẹ. Mi ò sọ pé àtàrẹ odidi. Ṣé bẹ́ẹ̀ ni pé àtàrẹ lélẹ̀? Ẹ wá yọ ẹyọ 9 ni mo sọ. Ẹyọ 9 orógbó ní ẹyọ 9. You understand? Eléyìí sì yìí mi ò ní kẹ́ jẹ ní alẹ́ o. Mi ò ní kẹ́ jẹ ní lálẹ́ o. Ẹ má jẹ lálẹ́ o. Ẹ má jẹ lálẹ́ o. O lè jẹ ní bí around 4 sí 5. So yẹ ó sì máa ṣiṣẹ́ fún ọ torí orógbó tó wà ńbẹ̀. But irú ewé yẹn sìn ó bá ń bọ̀ láti ibi iṣẹ́, o lè jẹ́ òun nìkan. Root ẹ̀ nìkan ni wàá jẹ. Ẹ̀yin kan ẹ mọ̀ nípa ẹ̀. So 9 ẹyọ ọmọ àtàrẹ 9 ni mo calculate sọ́wọ́ mi yìí. So yẹ yín àti orógbó ṣe orógbó ni. So yẹ yín ó di nǹkan mélòó? Ó di nǹkan méjì. Èyí tá a mú wá last time lílé. So update ṣe eréwé ewé yìí eréwé ó ti fọ́ dáadáa. Eréwé ṣe ẹ rí ṣe eréwé ṣe ìná rí ṣe rí. Give me knife. Àwọn ibi tá a wáyé mo ti gbọ́dọ̀ gbọ́ knife o. Sorry o. Ibi tá a wáyé mo gbọ́dọ̀ gbọ́ ọ̀bẹ. Mú ọ̀bẹ wá, ìmọ̀ English sọnù náà. Olóyìnbó sọnù jójúmọ́.
mi lọ́bẹ̀ níbi ìsàlẹ̀ rẹ̀ òun la fẹ́ gé níbi ìsàlẹ̀ rẹ̀ update gidi ni alálẹ̀ Friday tí wo bá súnlé o sẹ́ẹ̀rí báyìí òun lélẹ̀ update root ẹ̀ lélẹ̀ wàá wá papọ̀ mọ́ orógbó yìí ó dìpẹ́ bó bá ṣe tí wò bá kí n jẹ orógbó o lè jẹ́ kí orógbó yẹn jẹ́ half o lè jẹ́ kó jẹ́ half you understand then wàá wá mú ọmọ atare wàá fi sí ẹ̀yin tèmi màá jẹ lójú yín kò sí nǹkan tó ṣèyàn ju pé èmi ò wá lè jẹ orógbó full so half ni màá jẹ ẹ mọ́ gbàgbé ẹ bá fẹ́ jẹ orógbó ẹ yẹ ẹ̀yìn ẹ̀ èyí kan máa ń jẹ orógbó papọ̀ mẹ́yìn èyàn kan tó fún mi pé òun jẹ orógbó ń jọ yẹn ó mọ yá ń gbẹ ó yọ ẹ̀yìn ẹ̀ ó yọ ẹ̀yìn ẹ̀ ó dẹ̀ kí n fọ̀ ẹ yọ ẹ̀yìn ẹ̀ kẹ́ fọ̀ because ibi tó ti rí orógbó yẹn ọwọ́ oríṣiríṣi ó ti máa kàn àwọn míì wà tó yẹ pé wọ́n ti fọwọ́ kàn kan tó dáa wọ́n dẹ̀ ti wá àwọn náà fẹ́ ro orógbó wọ́n á ti fẹ́ bọ́ wọ́n á ti fọwọ́ kàn lóríṣiríṣi so ní láti yọ ẹ̀yìn ẹ̀ kó dẹ̀ fọ̀ you understand so ó ní half lèmi fẹ́ mú ẹyọ tare mo jẹ́ nítorí ẹ̀yìn lọ pé ájíà ẹ̀ ń kọ́ wa ẹ̀ jẹ́ ẹ̀yìn jẹ́ni. iṣẹ́ ẹ̀yin tèmi màá ṣe program lọ́la after this màá ṣe program màá wá fún yín lábọ̀ àmọ́ wọn náà try ṣe kí ni try wow the taste is marvelous wàláì mo ti ń fìlì ẹ̀ tó fẹ́ lọ gbá match ṣó yẹ bí ọwọ́ àárọ̀ yẹn ni ó kàn ń rìn lọ ó wà wájú lẹ́yìn update in fact àwọn boys sọ pé ájíà kí ló tẹ́ fi já update wa ó wà níwájú lẹ́yìn ewé yìí very cheap to find so fún ìwọ tó bá jẹ́ pé páìlì ń dẹ̀ láàmú torí ìgbà míì páìlì lè mọ dàyàn láàmú mo ní nǹkan tẹ́ ń jẹ ẹni kẹ́ cross check ẹ má jẹ búrẹ́dì mọ́ ẹ má jẹ bàmọ́ nǹkan tó lè má jẹ mọ́ tó bá ní pile ó must to make sure pé òun yàgbẹ́ at least once a day òun yàgbẹ́ 3 times ẹni tèmi ó sweet ó ń dùn mo like ẹ̀ èmi obìnrin ni mí yẹn o because bí mo ṣe ń fà á sẹ́nu mo dẹ̀ ń fìlì ẹ̀ mo ní update gbogbo nàìjíríà yes ó ń ṣe bákan ẹni tèmi ẹ jẹ́ ká sọ ilé nìyẹn gbogbo ẹ ti serious láti jọ ẹ gbogbo ẹ serious gbogbo ẹ kàn sáà ń dàrú ẹ jẹ́ ká fi lè enjoy ara wa you understand hypertension kò mọ̀ pààyàn you understand me so wow lọ try my sister and brother my brother lọ try tí ẹ bá fẹ́ mọ orúkọ ewé náà ẹ fún mi comment pé what is the name of the leaf tí mò ń sọ yẹn mo ní ó wà wájú ilé ẹ̀ wókè mo fẹ́ sọ kíní kan lẹ́ẹ̀kan ìwọ tó bá ní pile make sure kó ń yàgbẹ́ per day at least once a day ìwọ jọkùnrin ni ìwọ jóbìnrin ni ṣàmọ ìyàgbẹ́ tó o bá rí ìgbẹ́ yà bọ́ síwájú ilé rẹ̀ mú aloe vera á sínú warm water aloe vera medium size bó ṣe medium tó yẹn bẹ́ẹ̀ náà wàá ṣe ha wàá dẹ̀ wọ́pọ̀ kàkàkàkà wàá dẹ̀ dààmú tí wọ́n tó o bá kí ń rí ìgbẹ́ yà it's a bigger problem for you you have to know how to yí ìgbẹ́ yà tó wá ní pile wàá wá ṣe kí ni wàá lọ bá mi wá this ewé yìí náà wà lọ bá mi wá tí gbogbo ewé rẹ̀ tí gbogbo stem ẹ̀ ewé yìí ẹ mọ̀ ìwọ tó bá mọ ewé náà kọ́ ìwọ tó bá sì mọ̀ ask me no the comment box kéde like video yìí please mo like feelings tí mo ń rí lórí kìíní mo like fún ìwọ tó bá sọ fún mi bí ájíà kìíní kan tó bá fẹ́ complain kọ́kọ́ lọ check nǹkan tó ń ṣe ẹ́ náà o lọ check nǹkan míì tó ń ṣe ẹ́ bóyá serious sickness kan wà tó ń ṣe ẹ́ o ẹ̀yin tèmi mo ń sọ eléyìí fún àwọn tẹ́ sọ fún mi pé ẹ lówó àtẹ̀ra product ni o kó má dàbí pé ájíà stingy mo fi ń sọ ìwọ tó bá lówó àtẹ̀ra product mi on point by 2 wàláì àǹfààní tó jẹ lórí product mi ó ju gbogbo eléyìí lọ ó máa bẹ́ẹ̀ take care ìdákọ́lẹ̀ bí oríṣi 9 kódà ìdákọ́lẹ̀ tó jẹ́ kí ìyàwó èèyàn kó wúyàn mọ́ product mi ó bẹ́ẹ̀ take care rẹ̀ fún ẹ ìdákọ́lẹ̀ tó jẹ́ kí nǹkan ọmọkùnrin tún súnkì ó take care rẹ̀ fún ẹ ìdákọ́lẹ̀ tó jẹ́ kí nǹkan àtọ́ṣe ṣòróró product mi ó take care rẹ̀ fún ẹ do you understand me okay fún ẹ̀ tètè ra tẹ́lẹ̀ ní àwọn pọ́ǹtì páàkì yẹn ó pọ̀jù fún mi o kò ṣe nítorí owó o because bẹ́ẹ̀ tí mo fún yín flush àti tí mo pè ní adùn yín yẹn the same money náà lè máa san nítorí adùn yín yẹn gangan lórí tax ibẹ̀ olórí owó bẹ̀ so ẹ̀yin tèmi ẹ wò ó
ẹ má gbàgbé ìgbà tí mo fẹ́ gé root yẹn pẹ̀lú ọ̀bẹ ṣe ni kó difficult díẹ̀ bẹ́ẹ̀ ṣe dá the real one mọ̀ nìyẹn. Mo ti sọ̀rọ̀ ewé náà níjọ́ ìwọ tó wá ní pie please kí n tó gbàgbé ewé yìí ti gbogbo stem ẹ̀ ṣànú bí mo ṣe ṣànú yẹn bí mo ṣe ní kọ́ ọmọ bá mi ṣànú yẹn kó sínú odó kó gun ṣàwṣàwṣàw kó wá efinrin náà kó gun ṣàwṣàwṣàw mọ́ra wọn kó wá ewúro díẹ̀ kó gun ṣàwṣàwṣàw mọ́ra wọn kó wá ṣe kíni kó wá kó sínú omi jẹ́ kó lo 2 days kó wá máa mú ṣọ́ọ̀tì kan láàárọ̀ ṣọ́ọ̀tì kan lọ́sàn-án ṣọ́ọ̀tì kan lálẹ́ fún wọn tó ṣe kíni tó ní pie. Bákan náà wàá wá mú efinrin wàá tọ̀nù efinrin sí bọ́ọ̀lù wàá fi sí bọ́ọ̀lù wàá tọ̀nù ẹ̀ sí bọ́ọ̀lù tó bá ti jí láàárọ̀ tó bá ti ṣetán tó fẹ́ lọ ibiṣẹ́ efinrin tó ti tọ̀nù sí bọ́ọ̀lù yẹn plant efinrin sílé ìwọ tó ní pie plant efinrin plant aloe vera gbogbo nǹkan tí mo sọ yìí plant ẹ̀ wàá wá mú efinrin wàá fọ̀mọ̀ ẹ̀ sí bọ́ọ̀lù wàá ti bọnú inú ìdí rẹ̀ wàá lọ ibiṣẹ́ most especially tó bá fẹ́ sùn lálẹ́ tún ṣe bẹ́ẹ̀ tó bá ti ṣe tán lálẹ́ tó bá ti wẹ̀ wàá ṣe kíni wàá tún mú wàá tún tì bọ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi pile ló wà outer àti inner but the most important thing òun ni pé jíjẹ nǹkan tẹ̀ ń jẹ yẹn ìwọ watch ẹ̀ do self examination for yourself kó o mọ analyse àwọn oúnjẹ tó ń jẹ kó o mọ yọ wọn kúrò èyí tó ń cause any problem yẹn wà bẹ́ẹ̀ tó bá sì jẹ́ pé hereditary ni follow this simple home remedy ẹ̀yin tèmi remedy lórí pile ó pọ̀ èyí tí wọn náà bá tún mọ̀ tó ń jọ yẹn mọ̀ náà bákan náà a lè lo ìbẹ́pẹ dúdú a lè fi ìbẹ́pẹ dúdú a tọ̀nà ẹ̀ sí powder a dẹ̀ mú kun yòókù náà a fọ̀mọ̀ ẹ̀ mọ́ òrí a mọ̀ fi ra inú ẹ̀ ẹ̀yin tèmi update mo mú wá fún yín nìyẹn bigger and bigger update lórí bá a ṣe ń jẹ orógbó try kó wá fún mi lábọ̀ this is on point by 2 always using my words to help others tó bá ti lò bẹ́ẹ̀ tó bá feel any symptoms do you understand mo kò sí problem lọ kàn momi lé omi kọ́ọ̀pù kan and kó wá wait for the action but ìwọ o tó aláyàtọ̀ tó o wá ṣe o wá rí ṣe bí mo ṣe sọ a jẹ́ pé you need something bigger and we need to take care of something tó ń disturb ẹ̀ bye for now. Okay kẹ̀kẹ́ máa sọ pé on point o jẹ́ sorry o tẹ́rì ajá àbẹ̀jẹ́ ajá àbàjẹ́ wow ṣé ẹni bó ṣe ń ṣe tó ṣe ń ta tó ṣe bó ṣe ń ṣe ṣẹ̀rẹ̀ yẹn bẹ́ẹ̀ náà nìkan lẹ́yìn máa dìde ṣẹ̀rẹ̀ update gan ni update ńlá.